awakọ̀ kéékèèké ìrìnàjò tí a mọ̀ sí kórópè ṣe ìfẹ̀hónúhàn wọn ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ nílùú Òṣogbo tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun láti kéde ìbànújẹ́ wọn lórí owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àwọn olórí National Union of Road Transport Workers NURTW gbà lórí wọn pẹ̀lú bí bẹntiróòlù ṣe gbówó lórí báyìí. Aṣojú àwọn awakọ̀ náà Ebenezer Ọ̀jáyọdé sọ pé àìní ibi ìdúró ọkọ̀ akérò ní Òṣogbo ń fa ìṣòro fún wọn nítorí pé nígbà tí wọ́n bá dúró láti gbé èrò àwọn òṣìṣẹ́ àṣọ ìjọba máa ń dá wọn dúró wọ́n sì gba owó lọ́wọ́ wọn. Ọ̀jáyọdé tún sọ pé tíkẹ́ẹ̀tì tó yẹ kí awakọ̀ gbà ní $300 ni wọ́n ń ta tiwọn ní $500 sí $600 tí ẹgbẹ́ ọkọ̀ náà sì tún gba owó tó tó $25 kí wọ́n tó fún ọkọ̀ kéékèèké ní nọ́mbà. Ó fi kún pé ìdíyelé owó epo bẹntiró ti mú kí iṣẹ́ awakọ̀ líle gan-an nítorí pé bí awakọ̀ bá fi $5 ra epo bẹntiróòlù èrè tó lè mú padà sílé lè jẹ́ $2.5 péré láìka owó ìtọ́jú ọkọ̀ àti ìgbé ayé ìdílé mọ́. Ní ìdáhùn, kọmíṣánná fún ọkọ̀ àti ìrìnnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ṣẹ̀san Oyèdélé sọ pé ìjọba máa pe ìpàdé pẹ̀lú aṣojú àwọn awakọ̀ àti olórí ẹgbẹ́ ọkọ̀ láti wá ojútùú sí ìṣòro náà tó sì tún bẹ̀bẹ̀ pé kí àwọn awakọ̀ ráyè ronú pẹ̀lú àwọn aráàlú nípa owó ọkọ̀. Kọmíṣánná ọlọ́pàá náà sọ̀rọ̀. Bákan náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn awakọ̀ náà pẹ̀lú ẹja gbọ̀n tí wọ́n mú bọ̀. Mo jẹ́ òṣìṣẹ́ transport lọ́sítì. Àkọ́kọ́ àní union ojoojúmọ́ tí wọ́n wà fún àní káwọn gba owó ìwé wọn ti já. So ẹlẹ́ẹ̀kejì láti Owódé sí Òṣogbo àwọn road safety yẹn wọ́n ń dà wá láàmú gan. Bóòlù bet ọ̀ràn tàṣí ìgboro gbogbo méjì problem. Èmi fúnra mi wọ́n mú mi wọ́n kọ 15,500 fún mi ní road safety àbẹ̀rẹ̀ ń bíbá yìí. Ó ti yé mẹ́yẹn bẹ́ẹ̀ wọ́n ní ká gba DAMNAS à ń sanwó DAMNAS náà wọn ò rí processing fún wa wá fún ní temporary yẹn náà wọn ò tẹ́ bá ti nà sí wọn wọ́n sọ pé ní àwọn ò agree pẹ̀lú wa pé original yẹn làwọn fẹ́ wọ́n ní tẹ́ kọ̀wé fún yín náà bẹ́ẹ̀ bá fẹ́ lọ sanwó náà network ọ̀ dá wọn láàmú so kí ni tẹ́ ń dá wà láàmú fún union ṣe tiẹ̀ àárí wọn àwọn èrò náà à ń sọ fún pé epo tí wọ́n ń ṣe náà ń bá wa jà wọ́n lọ kí aṣọ máa lọ́rùn pé àwa là ń bá lùjẹ́ àwa là ń bá lùjẹ́ kí là fi ń bá lùjẹ́ àwa náà níyàwó alọ́mọ náà àjọ wà Nàìjíríà ni náà so kún ọ̀dà Nàìjíríà fẹ́ nìkan ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ orúkọ mi Olúṣọlá níbi. àwa ìgbésẹ̀ àwọn akórópè ní Òṣogbo afẹ́ dájú láyà afẹ́ ní ẹgbẹ́ tiwa afẹ́ sí lọ́ńdà ẹgbẹ́ kankan mọ́ torí ìyá ń jẹ wá ọlọ́pàá road safety Onikorope kọ̀ọ̀kan ń san $1,500 bí ká san $200 bí ká san $300 tó bá calculate owó yẹn lójúmọ́ ó máa jẹ́ $1,500 pẹ̀lú ilé táwọn lè kó owó fún àwọn akọ̀bílẹ̀tì lóṣogbo afẹ́ dájú àwọn tá a jẹ́ ní kórópè afẹ́ dájú afẹ́ sí lọ́ńdà alága kankan mọ́ gbogbo àwọn alága wa kò sí nǹkan kan tán ṣe fún wa nísìnyí iléyá ló ń bọ̀ yìí iléyá bá dé àwọn alága kọ̀ọ̀kan wọ́n máa gba $1,500 lọ́wọ́ Onikorope kọ̀ọ̀kan which is up to $1 million tí wọ́n ń gbà wọ́n náà fẹ́ rẹ̀ léyá so which is not done we are fight for our rights so we are brought to the limit so nísìnyí afẹ́ dádùn àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan afẹ́ dádùn láyé ara wa àfẹ́ lọ́ńdà àwọn national kankan mọ́ torí pé à ń sọ́fà lóṣogbo à ń san $1,000 owó ẹran léyá ẹran tá à jẹ àwọn alága náà gbà àmọ́ bóyá ìjọba mọ̀ sí bóyá ìjọba dẹ̀rù kan máa gbó lọ́wọ́ wa iléyá ló ń bọ̀ yìí owó yẹn náà ń gbà lọ́wọ́ wa à ń san fáwọn ọlọ́pàá gbòòrò kò sí ìkankan tí wọ́n ṣe kí lẹ́ka ká ṣe so ó ti tú wa báyìí ló sì ti mú wa gbọ́ná dáa dúró kò sí alága ó kọ́ mi ní Saraji mo jọ́ kan lára wọn tó wà kórópè lóṣù. ìyá tí ń jẹ àwọn akórópè pọ̀ àkọ́kọ́ àwọn èrò ń fìyà jẹ wa wọ́n bá ní iye báyìí tá a fẹ́ gbèrò yìí wọ́n takò wá wọn ò cooperate pẹ̀lú wa ẹ̀kejì àní union wà dáradára owó tí wọ́n ń gbà lọ́wọ́ wa ó ti pọ̀ jù ìwé ojoojúmọ́ kò sí bábá lọ bá wọn complain fún àǹfààní kan kò ní dá wa ní ọ̀rọ̀ rárá id card ọdọọdún 2000 kò ní ìtumọ̀ fún òfin kankan kò sí nǹkan kan fa ń bẹ̀ àti ẹwọ́ ẹran lóyá 1000 kí ni ìtumọ̀ rẹ̀ àdé ní àǹfààní kankan tẹ́ ń ṣe fún wa àfẹ́ union mọ́. ó yẹ kí ẹ sọ fún mi kí ẹ wá bá mi lọ́fíìsì
Sorry, sir. We push you to corner. No, I'm not sir. Come push it. Corner. But they can't push it backward. Okay. They was sort of big. Sorry for that. Sorry for that. Sorry. Okay, sir. Anti-Masha, our points come. Yes, sir. Harassment of uniformed men are categorized on a particular. All uniform men. Yes. Ojojúmọ́. Obiti àti ń san owó 100 naira. Ó fẹ́ tó bí ogún lóṣogbo nìkan. But if not more than that. That's point number 1. Then point number 2. This fuel increase. Ó ti knock out of system. Take for instance, I'm a retiree. I retire for Federal Ministry of Industry. But Nigeria allow. I have children in higher institution. I'm one of their members. Now, for instance, I bought fuel 5,000. I went back home with 7,500 because I want to adamant anyone. They don't want to know where fuel increase is there. I'm a maintain vehicle. All those things we can meet up. So that's why we are here, sir. Then 3, non-bus stop. And its environment. To buy the park there, I want to move illegal place, no park. Then the bus stop. As a pick hero, I had a guy hero. Yes. From here, sir. Then 4, exploitation of union men. The so-called union, national, whatever. Ojoju wananja ticket wanja. Tabashe Surel also is more than 8 million. Taba add up. Taba add up. Kini kan tó ṣe fún wa. Kí ló ṣe fún ìjọba? More than about 13 million a month because I'm at 300 naira a day. 5,000 every day. Now, none of them are here. Anja Farawani. Freedom is not given on a platform of gold. You will fight for it. That's why we are here, sir. Meet up. Very soon, very few on the road. We can maintain it with this present situation, sir. Imale, please help us out. It's under exploitation. You can know what Firstly, yes, sir. I call a PC on behalf of the government. The situation everybody find ourselves now to Lagbarani. You know, no the job me. That must run about see aluta temba wa pẹ̀lú ma ba nbe mi ò ní fi nle. Okay. Thank you, sir. Since Abarawa is just unfortunate. I will start from price of fuel. I write more good at the rate of 1,400 per liter. What they are protesting for is an internal crisis between their union and the members. And as a government, we are going to look into it today and we settle it once and for all. And also they are complaining about fuel increase. Fuel increase is a world issue. So I've told them they just have to manage, but the only thing they can do is maybe they are going to increase their fee, but to a minimal price that will not affect the masses. So, but by special grace of God today, we are meeting their leadership, we are meeting the protesters with all the security operatives, and we are going to settle the matter once and for all. Hello? You know, I've told you this is an internal issue between them and their leadership, and that one will be resolved. My name is Awọn Oloye Ẹgbẹ from Commissioner for Transportation.